agbára àlùkùránì ta fi ń dolówó ta fi ń dọlọ́rọ̀ láàrin ọjọ́ méje bó ṣe wù kí nǹkan náà le tó yóò dìrọ̀rùn bí isinillahi ta'ala. Wàá bẹ̀rẹ̀ ètò yìí ní ọjọ́ Sunday, wàá parí ẹ̀ ní Saturday. Anytime tó bá wù ẹ́ ló lè bẹ̀rẹ̀. Wàá ṣe súratul Fatiha tó bá ti dàníyàn tó ṣe àwọn mùkọ́dímọ̀. Wàá ṣe súratul àwọn mùkọ́dímọ̀ ní alhamdulilayi astaghfirullah la ilaha illallah asalatu. Wàá ṣe fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Wàá ṣe súratul Fatiha 41 times. Wàá ka súratul Wakia ìsáwákà wàá ka méje, súratul Yasin wàá ka méje, súratul Múlíkù wàá ka méje. Ló bá tán. Bó ṣe wá ṣe yẹn náà wàá tún wá sọ fáwọn èèyàn tó mọ̀ pé trust tí wọ́n lè bá ẹ kọ ọ̀ǹtú. Wà ní kan báyìí wọn súratul Fatiha 41 ìsáwákà méje, Yasin méje, súratul Múlíkù méje kán bá ẹ kọ́ kó wá fọ́ pẹ̀lú omi tó mọ́ sínú bíi 5 keg litre kó wá wá oyin ìgàn oyin original kó wá sítòsí. Ọjọ́ Sunday tó fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yẹn ọ̀ǹtú yẹn náà ti wà lẹ̀. Bó ṣe ń ṣe àdúrà yẹn wàá máa mú ọjọ́ méje ni wàá fi mú ọ̀ǹtú yìí, ọjọ́ méje náà ni wàá fi parí ẹ̀ àdúrà yìí, wàá fi nǹkan tó bá lágbára wàá fi ṣe sàárà bí isinillahi ta'ala. Inú ẹ̀ á dùn, ayọ̀ ẹ̀ á kún. Agbára àlùkùránì ni àwa máa fi ń rinlẹ̀. Orúkọ Ọlọ́run ọba Allah, àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run Allah ló lè gbà ẹ́ là, kò sí nǹkan míì. Wàá rí pé kàn dààmú látọjọ́ sí apá ìwọ̀ odò ká nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀, Ọlọ́run ló ń kọ̀ǹtró ayé. Fi nǹkan tó bá lágbára sákàtà àwọn ọmọ aláìní síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn kó dẹ̀ fi fídíò ìránṣẹ́. Account number ní fáwọn aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ ń gbọ́ àwọn ètò wa, ètò egbògi ni, ètò àdúrà ni, tẹ́ rí pé ẹ̀ ń bá bẹ́ẹ̀ kò sí ìrújú, òun ní láǹkà fún yín. Mú kọ̀ọ̀kan wáyà ní mú kọ̀ọ̀kan lọ sọ́run. Àkáǹtì àwọn aláìní ta ní kẹ́ donate sí. Àwa kọ́ lẹ orúkọ wa ló wà ń bẹ, orúkọ organization ni. So sàárà ló tún jẹ́ fún yín. Tó bá parí àdúrà yẹn kó tó bá wù ẹ́ kó fi ṣe sàárà ẹ̀ dẹ̀ gbìyànjú gbogbo owó tó pé ó àìsàn tí ò gbóògùn, cancer, diabetes, asthma, patronize wa, àwọn product wa ní lóríṣiríṣi all in one. Fún diabetes, budosa wà ń bẹ, caterpillar wà ń bẹ, transformer wà ń bẹ, miracle leaves wà ń bẹ, èyíkéyìí nínú ìpèníjà àìsàn. Àtúnláwọn legit powder tó jẹ́ halal powder, wọn ṣoṣólẹ̀ wọn ṣàwọ́rò tọ́wọ́ ẹ̀ bá tẹ àwọn powder yìí ó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́. Ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà +2761295638. Àwọn powder wa yìí powder ló wà ń bẹ̀, DHL láfin DHL láti South Africa lọ anywhere in the whole world. Ní Nàìjíríà dẹ̀ lo GIG Logistic Company kò síbi tẹ́wọ̀ àti product wa ò dé. Adẹ̀ láwọn special package tá a tún máa ń ṣe fẹ́ni tó bá ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀. A ní special package tá a máa ń ṣe fún ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ bisimilahi ta'ala tọ́lọ́run fún lọ́mọ. A ní special package tá a máa ń ṣe fáwọn tó wà lórí àìsàn àbọ́kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè ṣe déédéé. Ẹ WhatsApp wa bisimilahi ta'ala. Àwọn èèyàn ń lo product wa wọ́n ń dúpẹ́, ọláyẹ̀ká yìí náà dúpẹ́, ogun tó bá ti ṣẹ́ nínú gbèsè ayé yìí kò ní gbérí mọ́ bisimilahi ta'ala. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa ẹ fi ájà àti umura ẹ fi ta organization wa lọ́rẹ aláwọn èèyàn tá a máa fún tó máa jẹ́ sádàkọ̀ fún yín bisimilahi ta'ala. Ọlọ́run ọba ló ní gbogbo agbára o, àdúrà wa gbà. Innal izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Ẹ fi fídíò ìránṣẹ́ má sàlámù wa ilal liqa'i.